a kú dédé àsìkò yìí a kú ìsinmi yóò dára fún wa láṣẹ Lédùà àmín. Ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú amóhùnmáwòrán yín láti ilé-iṣẹ́ wa Ìròyìn Feli-feli TV lónìí tí í ṣe ọjọ́rú Wednesday ọjọ́ 12 nínú oṣù kẹfà ọdún 2024. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ tó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́ ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà à ń padà bọ̀. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Lónìí ti ṣe ọjọ́ 12 oṣù kẹfà ọdún 2024 léyìí tí wọ́n fi ń sàmì ayẹyẹ ọjọ́ ìṣèjọba àwarawa tá a mọ̀ sí democracy. Bákan náà ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ ti jáde ṣùgbọ́n ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu níní ọ̀rọ̀ ìkíni fún ti ayẹyẹ democracy eléyìí tí wọ́n fi sọrí olóògbé MKO Abiola léyìí tó jẹ́ pé ìbò rẹ̀ wáyé ní ọjọ́ 12 oṣù kẹfà ọdún 1993 tó sì jẹ́ pé ní gan ló pé ọdún 21 eléyìí tí ètò ìbò náà láti jà fún òmìnira àti gbígba ètò ìṣèjọba àwarawa kúrò lọ́wọ́ àwọn ológun ló wáyé ààrẹ orílẹ̀-èdè yìí Bọ́lá Ahmed Tinubu ó gbé oríyìn ńlá ràbàǹdẹ̀ fún akọni eléyìí tó ti di olóògbé náà olóyè MKO Abiola wípé ní ìgbáyé rẹ̀ akọni eléyìí tó ní àwọn ọ̀pọ̀lọpọ̀ àmúyangàn àwòkọ́ṣe lára ni bákan náà ló jà fitafita títí di ọjọ́ ikú rẹ̀ láti gba orílẹ̀-èdè Nàìjíríà kúrò lọ́wọ́ ìjọba àwọn ológun lọ́dún náà lọ́wọ́n léléyìí tí ìbò rẹ̀ sì wáyé ní ọjọ́ 12 oṣù kẹfà ọdún 1993 èyí tí wọ́n lo màkàrúrù èyí táwọn ológun tí wọ́n mú ìbò ọ̀hún tí wọ́n yí dànù sínú alagbalúgbó omi tó gbé ìbò náà lọ léyìí tí wọ́n fi sọ wípé kìí ṣe Abiola gan ló wọlé ṣùgbọ́n olóyè Abiola MKO ó jẹ́ ọ̀kan gbòógì nínú àwọn akọni ní ilẹ̀ Yorùbá àti ní orílẹ̀-èdè Nàìjíríà ilẹ̀ adúláwọ̀ àti lágbàńláyé gẹ́gẹ́ bí ààrẹ Tinubu bó ti sọ ó ní nípa ìdí èyí àwọn ò lè gbàgbé MKO Abiola fún ipa ribiribi eléyìí tó kò nínú àwọn ọ̀rọ̀ tí Tinubu sọ lé nínú. Bákan náà ni Tinubu fi kún wípé gbogbo nǹkan tí ó bá náà lòun yóò sà àti gbà láti rí dájú wípé orílẹ̀-èdè Nàìjíríà ó kúrò nínú orílẹ̀-èdè èyí tí ó máa rọ́kìtì rọ́kẹ́tẹ́ kó tó lè jẹ́ kó tó lè mú. Tinubu ni òun yóò sa gbogbo ipá àti agbára láti lè jẹ́ kí ètò ọrọ̀ ajé, ètò ààbò, ètò ẹ̀kọ́ àti ohun gbogbo kó rọrùn ní orílẹ̀-èdè Nàìjíríà. Eléyìí tó sọ jáde lónìí díẹ̀ nínú àwọn ọ̀rọ̀ èyí tí ààrẹ tó sọnù. Ẹ̀wẹ̀ ọmọ oyè tó díje dupò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú PDP lọ́dún tó kọjá Àtíkù Abubakar òun mà ló ti sọjú wòye tirẹ̀ nínú ọ̀rọ̀ ti democracy eléyìí tó gbé jáde wípé àìtí ìdébi tá ń lọ àti wípé ohun tó kàn kọ́ ni ààrẹ Tinubu ń ló mú gbọ́ lórílẹ̀-èdè wa Nàìjíríà. Ó ní bá ní parọ́ tara wa ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan kùdìẹ̀kudìẹ̀ òun ló wà nínú ètò ìṣèjọba Tinubu léyìí tó sì jẹ́ wípé ìṣe ni wọ́n fi ọ̀tẹ̀ sílẹ̀ ń pa làpálàpá ṣùgbọ́n nínú ọ̀rọ̀ eléyìí tí Àtíkù àti ẹgbẹ́ òṣèlú rẹ̀ PDP tó sọ láti fi tako ètò ìṣèjọba Bọ́lá Ahmed Tinubu tó ń ti ẹgbẹ́ òṣèlú APC. Àwọn ẹgbẹ́ òṣèlú APC wọn ò jẹ́ kí ọ̀rọ̀ wọn ó tutù rárá kí wọ́n tó fi èsì padà fún Àtíkù Abubakar. Wọ́n ní ẹni tá a nà lára ń rò wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ tó ń tẹnu Àtíkù Abubakar àti ẹgbẹ́ òṣèlú PDP jáde ló jẹ́ ọ̀rọ̀ tí ò dùn ìgbọ́sẹ́ tí òun ló sì jẹ́ ọ̀rọ̀ èyí tó lè dá wàhálà lẹ̀ lórílẹ̀-èdè. Wọ́n ní ìyàlẹ́nu ló jẹ́ láti lè márí Àtíkù Abubakar tòun ti ẹgbẹ́ òṣèlú PDP kí wọ́n máa sọ̀rọ̀ àlùfàṣà jáde lẹ́nu láì bìkítà ohun tó lè dá sílẹ̀ ẹgbẹ́ òṣèlú APC wa ni bó ti wù kórí
àwọn ní ìgbàgbọ́ nínú ètò ìṣèjọba Tinubu, bẹ́ẹ̀ sì ni àwọn fi dá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lójú wípé láìpẹ́ ọjọ́ ò dídùn lọ́sàn yóò so àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wọn yóò bẹ̀rẹ̀ sí ní máa gbádùn bí èèrà inú ṣúgà ni. Ààrẹ orílẹ̀-èdè yìí Bọ́lá Ahmed Tinubu ló ti sọ̀rọ̀ bóde o wípé àwọn ò dúkokò mọ́ ẹgbẹ́ àwọn òṣìṣẹ́, bẹ́ẹ̀ sì ni àwọn ò fi ọwọ́ òfin láti mú ẹnikẹ́ni yòówù èyí tó ṣe ìwọ́de lọ́sẹ̀ tó kọjá o nínú ọ̀rọ̀ eléyìí tí àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ tí wọ́n sọ wípé ààrẹ ilẹ̀ yìí ó ń dúkokò mú àwọn, wọ́n sì ń di àwọn lọ́wọ́ mú o láti ṣe ìwọ́de ìfẹ̀hónúhàn lórí owó oṣù àti ìbéèrè wọn lọ́wọ́ ìjọba àpapọ̀. Ṣùgbọ́n lónìí tí ṣe ọjọ́ Wednesday ọjọ́ 12 ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Tinubu Toni wípé ìjọba àpapọ̀ tàbí òun dúnkokò mọ́ àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ tàbí fi ọlọ́pàá mú ẹnikẹ́ni, ó ní kò sí nǹkan tó jọ o. Ọ̀sẹ̀ tó kọjá bẹ́ẹ̀ bá gbàgbé làwọn ẹgbẹ́ òṣìṣẹ́ NLC àti TUC jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n da iṣẹ́ sílẹ̀ lọ́jọ́ Ajé tòun ti ọjọ́ Ìṣẹ́gun síwájú kí wọ́n tó ṣe ìwélé ìyanṣẹ́lódì ọ̀hún o. Ṣùgbọ́n o ààrẹ Tinubu ni pẹ̀lú bí wọ́n ti ṣe ìwọ́de náà tó tún jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àkóbá ló ṣe fún ètò ọrọ̀ ajé pàápàá jù bí àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ ṣe sọ wípé iná orílẹ̀-èdè Nàìjíríà èyí tó gbé igun mẹ́rin orílẹ̀-èdè yìí dúró láwọn ìpínlẹ̀ 36 àti olúlu orílẹ̀-èdè wa Nàìjíríà kí àwọn òṣìṣẹ́ ibẹ̀ kí wọ́n pa kí wọ́n sì kúrò nínú ọ́fíìsì kí wọ́n darapọ̀ mọ́ àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ èyí tó gùn lé ìyanṣẹ́lódì. Kàkà kí wọ́n fi ọwọ́ òfin mú ẹnikẹ́ni, àwọn fi wọ́n sílẹ̀ nítorí pé lábẹ́ ètò ìṣèjọba democracy oníkálukú ló ní ẹ̀tọ́ láti béèrè ohun tó fẹ́ àti ẹ̀dùn ọkàn rẹ̀ láti sọ jáde o. Nípa ìdí èyí Tinubu ní irọ́ tó jìnnà sí òtítọ́ ni o. Ó ní gbogbo bí nǹkan ti lọ sí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ń gbọ́ ìròyìn wọ́n sì ń rí kà nínú bébà. Ó ní kí ẹnikẹ́ni kó bọ́ síta láti wá tọ́ka ibi tí ààrẹ tó ti fi ọwọ́ òfin mú àwọn ẹgbẹ́ òṣìṣẹ́. Lákòótán nínú ọ̀rọ̀ Tinubu ó ní òun fi dá àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ lójú o wípé láìpẹ́ ọjọ́ o wọn yóò gbọ́ ìró ayọ̀ lórí ìbéèrè owó oṣù wọn èyí tó kéré jù tí wọ́n ń béèrè fún. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ni wọ́n ti wọ́ arákùnrin kan ni wọ́n ti mú ojú rẹ̀ bá ilé ẹjọ́ o. Arákùnrin tó jẹ́ atọ́kọ̀ṣe tí wọ́n mọ̀ sí mẹkáníìkì ẹni ọdún 41 eléyìí tí orúkọ rẹ̀ ń jẹ́ Bẹ̀bẹ̀ Akápò ni wọ́n ti mú bá ilé ẹjọ́ kan tó ń bẹ ní Àgbádárìgì ní ìpínlẹ̀ Èkó. Ilé ẹjọ́ májísírèètì ọ̀hún tó ń bẹ ní Àgbádárìgì ni wọ́n ní kí Akápò máa bọ̀ wọ́n ṣàlàyé lórí ẹ̀sùn kan èyí tó ní í ṣe pípé ó jí ọkọ̀ 3 ó jí kó ó sì lọ tà á sí àwọn àyè tí wọ́n mọ̀ gẹ́gẹ́ bí wọ́n ti sọ ò. Olùpẹ̀jọ́ èyí tó rojọ́ láti takò Akápò nílé ẹjọ́ eyín ìpẹ́tàn ọlọ́pàá èyí tí orúkọ rẹ̀ ń jẹ́ Edet Ẹ̀pẹ̀ òun mà ló sọ di mímọ̀ wípé arákùnrin yìí ó hùwà iṣẹ́ ibi náà nínú ọdún tá a wà yìí inú oṣù kẹta tí í ṣe ọjọ́ 26 ní ojúlé kẹjọ Wálé Àjọsẹ̀ eyín ní abúlé Ìrà Ìlógbò ní ìpínlẹ̀ Èkó ni wọ́n ní ó ti jí ọkọ̀ 3 èyí tó sì jí kó wọn sá lọ gẹ́gẹ́ bí olùpẹ̀jọ́ ọ̀hún ti rojọ́ takò wọ́n nílé ẹjọ́. Ó ní ọ̀gbẹ́ni Akápò Bẹ̀bẹ̀ òun ló jí ọkọ̀ Sienna 2 àti Toyota Camry kékeré kan tó sì jẹ́ 3 èyí tóun pẹ̀lú àwọn akẹgbẹ́ rẹ̀ tó ti na pápá bora o tí wọ́n jọ ta ọkọ̀ ọ̀hún. Ṣùgbọ́n nínú ọ̀rọ̀ Akápò ó ní ẹ̀sùn tí wọ́n fi kàn òun yìí òun ò jẹ̀bi o. Nínú ìdájọ́ arábìnrin eyín Láyẹni òun sọ di mímọ̀ adájọ́ ni kí arákùnrin Akápò yìí lọ́rẹ̀ẹ́ san mílíọ̀nù kan náírà tóun ti àwọn onídùúró 3 èyí tó ní dèdè owó ọ̀hún pẹ̀lú dúkìá tó sì ń gbé ní ìpínlẹ̀ Èkó tí wọ́n ń san owó orí wọn dédé pẹ̀lú ìdúró 3 wọn. Òun ni kó lọ san owó náà kí wọ́n tó lè fi sílẹ̀ kó tó máa lọlé rẹ̀ láyọ̀ òun àlàáfíà. Láti
látijọ́ aláyé ti dáyé lọ́kọ tí ń sọ lówó orí aya tájọṣepọ̀ wọn sì jẹ́ gbádùn òun fa ìfẹ́. Tẹ́rẹ ìgbádùn lọ́kọláya bá ti ń bọ́ ságídé kásáyàn ò fàǹfẹ́ láàrin wọn dòní yọ̀bẹ̀kẹ́ tọkọ ò lè gòkè lọ́wọ́ déré tọkọ wa ń ṣe súkẹ́súkẹ́ lórí aya Orísun ló yẹ ká padà sí ká tọ́jú ara wa pẹ̀lú S2 herbal bitters kátẹ̀kan lẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n ká kó lẹ́gbẹ́ àwọn tí ń bẹ̀bẹ̀ fàyà lórí ibùsùn. S2 herbal bitters 100% herbal tí ò lọ́tí kankan nínú pẹ̀lú oúnjẹ NAFDAC. S2 herbal bitters ilé-iṣẹ́ S2 ultimate holistic spiritual herbal remedy international limited ló ṣe 002 Park Street First Avance Junction Ọ̀lẹ́yọ̀ Ìbàdàn Ọ̀yọ́ State. Ó wà lọ́pọ̀ yanturu ní 1825 Olúyọ̀lé shopping complex New Garage Ìbàdàn. Ẹ ti lè rí rà ní Lasorat Royal Plaza Asunlẹ̀ Junction off Akala Express Ìbàdàn Ọ̀yọ́ State. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé síwájú sí tàbí tẹ̀yin gan bá fẹ́ jẹ́ alágbàtà fún wa ẹ pè tàbí ká WhatsApp wa lórí +234 704 079 0153 tàbí kẹ́kọ̀ọ́ sí +234 806 400 0204. Bákan náà ni ẹ lè kàn sí abroad line wa lórí +353 894 982 845. Ẹ mọ́ gbàgbé wípé ìlera lóògùn ọrọ̀ tó fi já sí wípé ẹ ti lè kàn sí ilé-iṣẹ́ S2 herbal mixture fún ìtọ́jú àwọn àìsàn míì lóníran bíi ìfúnpá gíga, diabetes, low sperm count, ìdákọ́lẹ̀, arthritis, bone fat, blood cleansing, rheumatism, infertility àti èyíkéyìí àìsàn tó bá ń bá yín fúnra nínú ara. S2 herbal bitters ó dára fún ìgbádùn ọkùnrin àtobìnrin. Lákòótán nínú ìròyìn wa fún tòní, gbajúgbajà ọ̀kan nínú àwọn tí ń kọrin tàkasùfé ní orílẹ̀-èdè wa Nàìjíríà, Kóredé Bello, eléyìí tó kọrin kan ní ìgbà kan tó ní I don't see a lot God win, ohun màá ló ti sọ ìdí pàtàkì eléyìí tó ṣe jáwọ́ kúrò nínú sìgá mímu àti fífa tùtúyè tòun ti gbó eléruku lẹ́nu bíi Ṣàngó. Kóredé Bello tó sọ ọ̀rọ̀ náà lórí ètò kan pẹ̀lú atọ́kùn tó ń béèrè lọ́wọ́ rẹ̀ kí ni àwọn nǹkan tó ṣe nígbà tó ń bẹ léwe léyìí tó sì ń kábàámọ̀ àbí léyìí tí ò fẹ́ ṣe lágbà. Níbẹ̀ ni Kóredé Bello ti tẹnu bọ̀rọ̀ wípé àkọ́kọ́ ó ní agbègbè tí wọ́n bá bí ọmọ sí ó ní í ṣe pẹ̀lú ìwà èyí tí ọmọ yóò máa wù. Ó ní ẹlẹ́ẹ̀kejì ìwà tí àwọn òbí bá ń wù ó ló ní ṣe pẹ̀lú ìwà eléyìí tí ọmọ yóò máa wù. Ó ní bàbá tó bí òun ní ìgbà tí òun ń bẹ ní kékeré, bàbá àwọn a máa fa sìgá, bẹ́ẹ̀ sì ni wọ́n máa rán òun láti lọ ra sìgá òun wá èyí tó sì jẹ́ wípé níkọ̀rọ̀ òun a máa jí sìgá òun fà kó tó di nǹkan tó jí gírin mọ́ òun lára. Ṣùgbọ́n ní ìgbà tí òun dàgbà nínú ẹ̀kọ́ ìmọ̀ àti nínú ọ̀làjú lòun rí i pé mímu sìgá àti pé ó jẹ́ nǹkan tó léwu. Ó ní síwájú kóun tó fi sìgá mímu sílẹ̀ òun ti ń darapọ̀ mọ́ àwọn ènìyàn tí wọ́n ń fa igbó, ṣùgbọ́n nínú ìrírí àti ọ̀làjú tó ń ti ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ lórí ètò ìlera èyí tó fi yó òun yíké wípé fífa sìgá tòun ti igbó àti àwọn nǹkan líle a máa dẹ́mi èèyàn légbodò. Ó ní nípa ìdí èyí Kóredé Bello ó ní òun jìnnà réré láti máa fa sìgá. Kóredé Bello tó kọrin I don't see a lot God win, ó ní Ọlọ́run ti win ní ọkàn òun kúrò nínú sìgá àti igbó pẹ̀lú àwọn nǹkan lérùkù fífà. Kóredé Bello lákòótán nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní òun rọ àwọn akẹgbẹ́ òun láti máa ṣọ́ra ṣe ní fífa nǹkan olóró àbí mímu nǹkan olóró nítorí àwọn nǹkan wọ̀nyí a máa dẹ́mi èèyàn légbodò. Gẹ́gẹ́ bí Kóredé Bello bó ti sọ ọ̀rọ̀ òun di mímọ̀ lórí ètò náà. Tó ẹ̀yin ará, ìròyìn Feli-feli kò ní jù báyìí lọ láti ilé-iṣẹ́ wa ìròyìn Feli-feli TV lónìí tí ṣe ọjọ́rú Wednesday ọjọ́ 12 oṣù kẹfà nínú ọdún 2024 June 12. Títí dìgbà míì tẹ́tùmọ̀ láǹfààní láti gbọ́tun rè mí, mo gbà á ládùúrà wípé ilé òní lé wa ọ̀nà nínà wa láṣẹ lédùà. Fúnmi Adélúgà lẹ́nu tó múròyàn wá sí ojú amóhùnmáwòrán yín. Ẹ ṣeun gan ni o. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.